Ẹ dákun gbogbo mùsùlùmí òdodo, ẹ jẹ́ ká farabalẹ̀ ká jọ gbọ́ ohun tí arákùnrin yìí wí ná ká tó fèsì ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ á wò ó dé parí o. Pé ànábì lọ sánmọ̀ ó lọ gbàrún wá irọ́ ni. Ìtọ́lọ́jì. Ó ní kó òun sọ̀kalẹ̀, ó bá lóun léjìká, irọ́ ni. Òṣùpá ó là sí méjì, ó sọ̀kalẹ̀, irọ́ ni. Tí ń bá rìn lọ, ẹsẹ̀ méjèèjì ní máa ń rìn lápapọ̀ lẹ́ẹ̀kan náà, irọ́ ni. Ńgbà wọn bí wọ́n dákó ẹ̀wà, irọ́ ni. Ó ṣe déédéé kẹ́nìkan ní àfáà kan sọ. Mo lérò yìí pé gbogbo pátápátá la gbọ́ ohun tí arákùnrin yìí wí. Ó mà ṣe o. Ṣé mùsùlùmí sì làwọn eléyìí? Àwọn kànganú rẹ̀ sì lẹ́rí wọn o. Àwọn tí wọ́n ń fún àwọn ẹlẹ́bọ lọ́rọ̀ sọnù kí wọ́n mọ̀ tẹ̀lẹ̀bẹ́sìn àwa mùsùlùmí. Bá a bá sọ pé kèfèrí leléyìí, àwọn kan sọ pé à ń kàfárí èèyàn, à ń yàwọn èèyàn kó nínú ẹ̀sìn. Ǹjẹ́ lèyí ò tí ì yọra rẹ̀ kó nínú ẹ̀sìn? Ṣé lèyí ò tí ì kàfárà rẹ̀? Bá a bá dọ́gba, ó yẹ ká máa yógun jà ní. Àgbàlagbà tí máa ń ṣe láńgbáláńgbá ó ṣe báyìí láàṣẹ fúnra òun. Òdìdí ayé Ọlọ́run ọba ní ń takò yìí o. Ẹ gbogbo ohun tí ń pè nírọ́. Eléyìí ti takò Ọlọ́run ọba mi, ó sì ti takò àdìsí Ànábì wa Muhammadu. Ǹjẹ́ bàbá porí eléyìí lẹ́lẹ́sìn sáàsì wíbí? Ẹ dákun gbogbo wa pátápátá ẹ já ronú ara wa, àwa mùsùlùmí. Ká mọ́ torí ipa afẹ́ lóko, afẹ́ lókè, afẹ́ níyìn, afẹ́ lókè kí ká bọ́ sí orí social media ká sì mọ sọ tó bá burú nínú ẹ̀sìn. Ó léwu o, ká rántí ọjọ́ kan tó ṣe pé gbogbo ohun tá a bá ní ò ní wúlò mọ́. Yawma la yanfa'u malun wala banun. Gbogbo dúkìá gbogbo ohun tó ní ò ní wúlò fún ọ mọ́. Allah ohun tó ti gbéṣe níṣẹ́ rere ní ò wúlò fún ọ. Ká máa torí ayé ká gbàgbé ọ̀run. Kéèyàn mọ takò àyà ní gbangba báyìí kó mọ takò àdìsí Ànábì ní gbangba nítorí kẹ́nẹ̀. Bàbá wíta láì wí ẹwà pa àwọn ẹlẹ́bọ ń sọ ohun tí ọ̀dá nípa wa. Àwọn eléyìí ńkọ́? Òun náà sì ń sọ lórúkọ ọjà àfá. Àbí ẹjá bẹ̀rẹ̀ Ọlọ́run o. Ittaqullaha min haythu ma kuntum. Ká bẹ̀rẹ̀ Ọlọ́run bá ní gbogbo àyíká ìyóò tá a bá wà. Torí pọ́jọ́ kan ń bọ̀ tọ́lọ́run ó bi wá o. A sì ṣàlàyé.